kana uthmanu anta sirajuna adama laka Allahu sa'adata wal ula. Olórí ilé gbogbo bismillahir rahmanir rahim. Allahu a'la qadirana wa sundana. Olórí ilé gbogbo àmín. Àtàrí tẹ́bùkọ́ ṣìrọ̀ ìwàrà. Àmín. Bikallahu asma lil anami. Kọ́ni màtá. Gbogbo àwọn àgbàlagbà tá à ń jẹ́ àlùbáríkà wọn níwájú wọn. Kàtọ́ lóbi àtàlíkì àmàtí wà dúnà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد آمين وعلى آله وصحابه وسلم آمين 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 الحمد لله رب العالمين آمين. yóò dá kí farabalẹ̀ wọ́pọ̀ lónìí. Ẹ dákun ẹ jẹ́ farabalẹ̀ dáadáa. Yóò dá bẹ́ẹ̀ púpọ̀. Ọ̀rọ̀ tó ní ìka farabalẹ̀ dáadáa ni o. Gbogbo àbá Muhammad ni mo kí lẹ́tí náà náà gbèsè náà wà nìyí. Akíyí o. Mamu wa Hussein. Akíyí náà. Afa wa Adua. Akíyí. Ọwọ́ tara bẹ́ẹ̀ tó gbẹ ìyá súnà wa mo kí. Ẹwà zira wa mo kí yín. Ẹ dákun. Allahu Akbar. Kabir. Afa àlejò. Akramakumullah. Àti afa àgbà. Akramakumullah sa. Èmi ìjẹ̀mọ̀ bò yá ẹ̀. Mo bọ̀ mí. Mamu wa Hussein. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá ẹ̀. Afa àlejò ìsúná òjé. Mamu wa Hussein. Masha Allah. Ọlọ́run kó sàdékù gbàdúrà sí gbàdúrà. Àmín. Ẹ̀yin ìyá alábàárìkà tó wà ní ẹbí náà. Na'am. Ogún pínpín ọ̀ràn yẹn ni. Torí tó bá ti jáde nínú Al-Qur'ani. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àní mo tó kí àwọn àbáwá tá a jẹ àlùbáríkà wọn. Ayakumullah. Àbá alájà. Madallahu bi rahmatihi. Àbá alágbàjì al-marhum. Àbá àgbáyé ìdómà al-marhum. Rahimahumullah. Àbá ń sàkámà al-marhum. Rahimahullah ta'ala. Lọ́dọ̀ àfàgbà yẹn yín àfàgbà sí wà níbi al-marhum. Káyọ̀ gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àtàwọn tá a máa ń dákọ̀ tẹ́lẹ̀ máa tó. Àmín. Àmín. Pọ̀ tí bá a jíjẹ́ fún pẹ̀lú ìjọ ọlọ́run tó máa sí bẹ́ẹ̀. Àmín. Yàhùn lẹ́kùn wáta ilé. Ogún pínpín ọ̀dà púpọ̀. Tẹ́lẹ̀ ní Sàwúdí téèyàn bá kú gbogbo dúkìá tó bá ní wọ́n lọ́rọ̀ dànù sí yàtọ̀ ni. Wọ́n alẹ́ ni ọdẹ ti kú. Àti síyá àti bẹ́ẹ̀dì àtàkù tọ́wọ́ ọba ní tẹlifíṣàn ìrí àtàn ni ó ti rẹ̀. Ẹni ọ̀pọ̀ ìrí àtàn, rédíò ìrí àtàn, bàtàrì ìrí àtàn, fìlà gígèlè ìrí àtàn. Masha Allah. Àwọn èèyàn máa lọ yí. Wọ́n ní kò wúlò mọ́. Àwọn tó bá ní ìdádúgbò wọn lọ yí. Wọ́n gbọ́ máa lè sà. Kọ́lọ́run tó wá gbé òfin wá gbé Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹni bá ti kú láàrin yín o, ẹ má dógún rẹ̀ mọ́. Ẹ má wéṣì ẹ̀ má. Òun ló kú ẹ má Ẹ dogun ẹ̀. máa pín. Ìtí wọ́n ń pè ní ogún. Ìtí wọ́n ń pè ní ogún. Ẹ jọ̀ọ́. Please. Gbogbo yín náà lè ti máa. Ṣùgbọ́n a máa bẹ́ àyè sábà farabalẹ̀ tó bá ti kàn wọ́n ológun dé. Ogún kí lọ ṣáájú ogún ta ló yẹ kó pégún. Allahu Akbar. Kabira. Gbèsè ọ̀ṣáájú ogún. Gbèsè ọ̀ṣáájú ogún. Ìyá àfọ àgbọ̀n rẹ̀. Akramakumul karim. Gbèsè Ọ̀ṣáájú ogún. ọ̀ṣáájú ogún. Ayakumullah. Téèyàn bá jẹ gbèsè tó sì lógún lẹ̀. Gbèsè lẹ́kọ̀ọ́sán o. Bẹ́ẹ̀ni. Tó ń tọ̀hún sì ti kú. Gbèsè lẹ́kọ̀ọ́sán. Kẹ́ ẹ tó pín gún. Tayyib.
Allahu akbar. كبيرا. Ai ní gbèsè ilẹ̀ ká máa pínkún. Ẹlẹ́jẹ̀ gbèsè ti làdìkì àmọ́ ẹlọ bára ilọ̀ kẹlọ gbà lọ́rùn. àwa ká kúkú jẹ. Àkà jẹ́ rárá o. Ẹ̀tẹ́ pín ogún, tẹ́ jogún bàbá bẹ́bẹ́ jogún ìyá yìí, ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ jáde. káyì. Torí pé ọ̀rọ̀ yóò wọ òkú bẹ́ẹ̀ tọ́jú àlìkì àmà ni. Ya subhanallah. lókùn tó jẹ gbèsè kú. Ọba tó wájú àlìkì àmà gbogbo tó bá ní láyé ní ìbádà tó sí lọ́hun pápátá gbèsè wọ́n fi sàmọ́ lọ́wọ́. La ilaha illallah. Muhammad Rasulullah. Yọ̀bọ̀ wá gbé gbogbo ẹ̀yìn náà tẹ́ jogún rẹ̀ tẹ́ ẹ̀ bá san gbèsè yọ̀bọ̀ pé ní sí pé. tó tó rí ọlọ́run tó tó rí ọlọ́run. Lẹ́ẹ̀fi gbọ́dọ̀ san gbèsè náà kẹ́ ẹ tó pínkún. kẹ́ ẹ̀ tó pín ogún. ìṣáájú ogún. Ẹ dákun jẹ̀ máa. Akramakumullah. Ọba ìpọ́kùnrin lọ́ba kú, ọmọ lè jogún ìyá rẹ̀. náà Listen. Ọmọ tó yà bá bí, ó lè jogún ìyá ó lè rẹ̀. jogún ìyá ẹ̀. náà. Now. Kọ́dà bí ìyá rẹ̀ bá bí lọ́ máa lè, ó lè jogún ìyá rẹ̀. kọ́dà bọ́ bá bí lọ́ máa lè. Bẹ́ẹ̀ni. Pé ńgbà tí ó fi lóyún ẹ̀ wọ́n èso yìí, ọkà lóyún rẹ̀. Ogún ìyá rẹ̀ ní ọ̀jẹ̀. Ọmọ tá a bá so ìdí ẹ̀ tá a fi bí yóò jogún ìyá rẹ̀ mọ́kò ní jogún bàbá bàbá rẹ̀. Ọ̀dọ̀ yá ló lógún sí. ọ̀dọ̀ ìyá ló lógún sí. Àwọn kan wà Naam. tí sábà máa pé alẹ́lùmọ̀sálẹ̀ tí sábà máa pé ọmọ tó ń fẹ́fẹ́ ọ̀bá lóyún òun ní so ìdí wọn ní tọrọ. orólé àwọn míì gan. Àwọn ìtẹ́lẹ̀ sí sínú ọmọ tẹ́ ẹ bá lóyún ẹ̀ tẹ́ ẹ ní àti tọrọ torí àṣà tẹ́ gbé dé sínú máa fẹ́ àálẹ̀ so ìgé àmọ́dúgbà kan bá lóyún Sàtẹ́lẹ̀ sínú. àṣà tẹ́ tó gbé wá dé sínú bẹ́ẹ̀ bá wá lóyún tẹ́ so ìgí dáa ṣùgbọ́n ọmọ tẹ́ lóyún ẹ̀ kẹ́ tó so ìgí ni ọmọ àlè ní o. Wọ́n bẹ́lẹ̀. Tí bàbá rẹ̀ bá lẹ́gbẹ̀rún nǹkan láyé kò lè pé fún bàbá yẹn. La ilaha. La ilaha illallah. Àmọ́ lè pé ogún ìyá ẹ̀ ológun sọ́dọ̀ ìyá ẹ̀ àmọ́ kò ní lọ́dọ̀ bàbá. Kadhalik. ogún ìyá ló ní kò ní lọ́dọ̀ bàbá. Nínú àwọn tó tún lẹ́tọ̀ọ́ sógún àtàwọn tí ò tún lẹ́tọ̀ọ́ sógún làwọn tí èso máa lè. Àmọ́ ó ti kú ṣáájú kẹ́ni ológun tó kú. Lákìjú èyí ìyá bímọ mẹ́ta náà ọ̀kan ti wá ń kú ó sì láwọn ọmọ ọwọ́ kù méjì. ṣáájú kí ìyá gan ó tó kú. Ọwá kù méjì. Ọwá nígbà tí wọ́n máa pínkún wọ́n wá ní àwọn mẹ́ta ìyá ìbí ó lòun náà bímọ ọpọ mọ́ ẹ̀ ó ti kú ní àbáwọn ọmọ rẹ̀ bẹ́lẹ̀ rárá o. Bàbá wọn ní ó jogún táwọn ọmọ fi jogún bàbá tiwọn. bàbá ló sì Bàbá ló ti wá kú ṣáájú kí ìyá tó kú yìí bàbá tó kú òun lógún bí kún ìyá máa. Allah ikara iman. Àwọn méjì tó ṣẹ́kù lókù tí wọ́n yẹn ju ogún. Allah. Masha Allah. Èyí náà bẹ́ẹ̀ ló kẹ́tí ń dàrú yìí. Ẹ wà rí àwọn ọmọ wọ́n máa bá bàbúrò bàbá wọn ẹ̀tún bàbá wọn fa wàhálà wọn fẹ́ gbógun dálì wáyé. lórí ogún. Àwọn bẹ̀rẹ̀ pé kí lógún dálì ogún bàbá bàbá wa ni. Rárá o. wọ́n ṣe bẹ́ẹ̀. Àfi tó bá ṣe pé kí bàbá tí yóò tó kú bàbá tiẹ̀ lọ́kọ́ kú ó ti jogún lọ́dọ̀ bàbá tiẹ̀ òun náà wá padà kú ó tóbi tí yín. Allah. Yes. Àmọ́ rí pé bàbá yẹn àbí ìyá yẹn ọmọ mẹ́ta ló bí ọ̀kẹ́ ti wá kú ṣáájú kí ìyá yẹn àbí bàbá yẹn ó tó kú ọwọ́ sẹ́kù. lọ́sẹ̀kẹ́ àwọn méjì Naam. àwọn méjì tó kù ní wọ́n lẹ́tọ̀ọ́ sókún eré àwọn méjì ń lẹ́gbógún lé. ẹlẹ́kẹ̀ẹ́ta tóun ti kú ọmọ òun yóò kó bí ọ̀lẹ́tọ̀ yóò gbé La ilaha illallah. Pápá ó jù bẹ́ẹ̀ lọ. sẹ́ńdì ọ̀lẹ́tọ̀ tí bàbá ti wọn àwọn lẹ́tọ̀ọ́ sí. àwọn lẹ́tọ̀ọ́ sí. Àmọ́ tí ìyá bàbá wọn àbí bàbá wọn tí bàbá wọn fi kú sàgbà wọn lè gún mẹ́rin. Kájíkó. Àfi tọ́ bá ti ké ìyá òun bàbí bàbá wọn ọ̀kan tí wọ́n náà ló ti kú àfàwọn ọmọ yìí lọ́sẹ̀ fún. Akramakumul karim. wọ́n lè jogún báwọn. Wọ́n lè jogún bá wọn. dákun gbọ́ yé fa. Ó ń lísìn ń gbọ́. Inú tá a fẹ́ yẹn júlù ogún. Akramakumul Ìdí karim. bẹ́ẹ̀ ti gbọ́rọ̀ ẹ tó gbó ẹ má pè ó ẹ ti ẹsẹ̀ ẹ máa gbọ́. Ẹgẹ́ jù báyìí. Ayakum. Ẹlẹ́kẹ̀ẹ́ta ọ̀rọ̀ mímí ogún èsì tẹ́tà máa jà sí. Ṣé tọ́wọ́ kàn mínú?
ṣe ń tọ́ ẹ̀kọ́ kan mínú mi ò nígbà dára adélé ẹjọ́. ó dẹ̀ láti bẹ́ẹ̀ bá fẹ́ pín ogún àwọn tó máa ń pa ṣẹ̀ríà àbí kẹ́ kó ogún lọ ṣẹ̀ríà court wọ́n wá yin àwọn adájọ́ tó pé àwọn jòkó ti ṣẹ̀ríà láti ọba yẹjú ẹ̀ iṣẹ́ tí wọ́n nu. iṣẹ́ tí wọ́n nu àbáwọn nǹkan bẹ tó kí wọ́n jòkó tó gún pínpín lọ́nà ṣẹ̀ríà Masha Allah. àwọn alẹ́ pé wọn bàbá àbá alágbájá ìmáàmù ìwọ náà máa wọ́n ẹ pé ìmáàmù náà kọ́ á pín tí ọmọ ń pa ẹ̀ ìmáàmù tí ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ ìmáàmù ọ̀tọ̀ ní kó mo gún pín o ọjọ́ra wọn. bẹ́ẹ̀ bá lọ pé ẹ̀yìn máa ṣe ìbára kàdí ìbára pàtàkì ẹbọ mẹ́rin náà kún ẹ̀yẹ kó mo gún pín Wọ́n sọ ogún dára màlúù. ẹ̀rẹ̀ màálù ní kúnkún wọ́n yàtọ̀ sí ogún pínpín Akramakumul karim. ìyàtọ̀ wà bẹ́ẹ̀ níbi ká pín ẹran léyà àti ká pín ogún ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ìyàtọ̀ wà bẹ́ẹ̀ o so látara bẹ́ẹ̀ bí yíò ti mọ̀nà ọlọ́kọ̀ dákun gbogbo wa wọ́n dẹ̀rẹ̀ ìwà sáde bí àmín wọ́n dẹ̀ àbúrú báyọ̀ lọ́hun àmín wọ́n lẹ́bí Sallallahu alaihi wasallam. wọ́n àmín Àmín. èyí tí mo wá bẹ́ẹ̀ bí ṣe jẹ́mọ́ láǹfààní ní àárọ̀ yìí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. ẹjọ́ kí n tó mú ayé àtẹ́fẹ́ kí nínú ogún nínú gbèsè tó wà nínú ogún òun ni kí èyàn so igi ìyàwó láwìn kọmọ àwọn san màdámàdá rẹ̀ díẹ̀díẹ̀ kọmọ san sàdáàkì rẹ̀ ní màdámàdá Náà. ó promise ẹ̀ ní 50,000 kò sí rí ilé kan náà ó ti wá sí 25 ń dá sí lọ́wọ́. ọkù 25 ọwà kú Allah. kọ́dà wọ́n ti sí ìyàwó after 60 years ọgọ́ta ọdún ọkọ wa kú wọ́n ti sọ́jẹ́ gbèsè wọ́n ti ọjẹ́ gbèsè àkọ́jẹ́ gbèsè Wọ́n jẹ́ o. àfi kẹ́ ẹ san náà o. àfi bí ìyàwó yẹn bá sọ fún òun yá Ọ̀yọ̀ǹda. fìyèrè Wájú sàdá kílé. ó lè fún nǹkan tí ò ní kọjá lálẹ́ kí a máa wájú ọ̀rọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. ẹ dápọ̀ àwọn jẹ́ gbogbo ìbéèrè àbúrò sínú ọkà kìnnú jáde. Allahu akbar kabira yufuna bin nadhiri. Yufuna bin nadhiri. ẹ̀yin náà máa Wa yakhafuna yawman kana sharruhu mustatira. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. Deputy National Minister wo lọ gẹ́gùn wọn náà bá Muhammad yà yìí ní National Headquarter bí. Yufuna bin nadhiri. Èyí la fẹ́ jọ. Wa yakhafuna yawman Kana sharruhu mustatira. Ọlọ́run ni yufuna bin nadhiri. Yufuna bin nadhiri. Ọlọ́run fẹ́ ròyìn àwọn ẹni rẹ̀, Àwọn ẹni àwọn dáadáa. èèyàn. Yufuna bin nadhiri. Wọ́n láwọn tí máa mú ìlérí wọn ṣẹ, àwọn tí máa mú ìlérí ṣẹ. Ìlérí lọ́wọ́ ní pé àwọn tí máa ń bọ̀ fíìlì tí promise. màá má dé wọn ṣe. Yufuna bin nadhiri. Àdéhùn kan mẹ́bọ́ ọba ṣe é, tó ọba síkà rẹ̀ ó ṣòfò. Àdéhùn kan mẹ́bọ́ ọba ṣe é, tó ọba síkà rẹ̀ ó ṣe ìwú. La ilaha illallah. Yufuna bin nadhiri. Ìlérí kan mẹ́bọ́ ọba mú un ṣẹ, ó ṣòfò ẹ̀ tó ṣòfò àlìkè àmà. La ilaha illallah. Yufuna bin nadhiri. Àbábọ̀ ọba imú ìlérí nìṣẹ́, ó sì jọmọ àdìjẹ́ náà. Wa yakhafuna yawman Ìlérí kan mẹ́ ọ̀gbọ́dọ̀ mú sẹ́wọ̀n. kana
كان شره مستطيرا. ìlérí wo lọ gbọ́dọ̀ múṣẹ tó bá lérí ó nígbà tí ọmọ ìyá rẹ̀ ń jà ọni wàláhì wa rabbil káàbà òkè ìbúra nù èmi ọmọ ìyá mi àtúkìlọ ọmọ La ilaha illallah. ọjọ́ yòówù tó ń bá tún kí káàrọ̀ sẹ́pà wújọ́ náà Kọ́dà bó ń bá kú kọ́ má tẹ̀lé òkú. tẹ́lẹ̀ pé lérí ni Bẹ́ẹ̀ni. ojú rẹ̀ wọ́n wálẹ̀ ọwọ́ mi hùyà wọn náà alájẹ́ mọ̀ múnẹ̀ wọlọ́dá ilé kí ọmọ ìyá mi Ó bó búra ní ìní. lọ́wọ́n ní kí wọ́n yí mo lérí lò Nígbà tí ń bínú nù. nígbà tí bínú ìlérí téèyàn bá lérí láì dá nígbà bínú wọn ní kàṣíkò lérí La ilaha illallah. يوفون بالنذر. kàná mi fi ní àwọ̀lù lè gbádọ́ bí dùrún bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ bínú ọbẹ̀rẹ̀ Ó bẹ̀rẹ̀ wèrè nu. Ẹgbẹ́ báńkì tó bínú tó lérí ọlọ́run gẹ́tẹ̀ kan kò ti yà ọlọ́run ẹ̀yìn mẹ́rẹ̀ kò ti yà wèrè bẹ́ẹ̀ bá lè fọkùn fẹ́ tí má yàrá kan. ọ̀kan gba dídè ìgbà náà ni ó ti yà wèrè nígbà tí wèrè lè bọ́ kù láàrin lọ́lọ́ bí ọmọ ìyá Ọba wèrè sùn nílé. ìlérí tó ṣe àti búra tó búra ní tó bá padà ṣàìdá ní má ọlọ́ọ̀bà lè jẹ́ tí ìbá sunlé yìí lẹ́kọ̀ọ́ wọ́n sófin Ọ̀wá padà sún mọ́. ọ̀wá padà dáná sunlé mọ́ àfá yìí irú ìlérí bẹ́ẹ̀ bọ́bá ikú ṣe tó mo ti búra ní àbí kí n sunlé náà ọba yìí sun náà àwọn sófin. Ọba rẹ̀ létí o. ó búra kò náà ìpa alágbájá ọba ìpa òun sófin. يوفون بالنذر. Lágbájá nìkan. àbí kí n gbúná bẹ̀ lónìí bá ọba ikú òun sófin. يوفون بالنذر. Nígbà ní àbùkù lónìí. àbí kí ọba ìwọ̀ bọ́bá ní ẹ̀yìn fi sẹ̀sí bọ́bá yìí fi sẹ̀sí òun sófin. يوفون بالنذر. àfi kí ọmọ mú lè rí ìṣẹ́ ìyẹn ni kò ṣàgbákò ọmọ Ìlérí tó ṣe ń gbà tó bínú lọ́wọ́. wọn kà sí pọ̀ ìyá wèrè bọ́rọ̀ láwẹ̀ tó gbà ìrí ẹ̀ Kò sí kàfàrà wọ́n kan. tẹ́ bá búra kan tí wọ́n bá yọ àgbà rẹ̀ mẹ́ta lóòótọ́ àrùn bá lè gbé àmọ́lẹ́rì yìí nǹkan Allahu Akbar. eré ìgbà tó ìyá wèrè kọ́ Nígbà tó sí èrè ìgbà kọ́. tó sí èrè kọ́ oyè lójú ni nígbà tí lọ́ọ̀ tó bá lè bọ̀ lójú Tẹ́ ń gbádùn ara yín. ọgbádùn ìyàwó rẹ̀ fa ọ̀nà ajára gbogbo àyíká ti wọ̀ ìbúra ètò dọ́dọ̀ ìyálè rẹ̀ mọ́. Nǹkan kí nǹkan ìbúra búrú wọn náà. يوفون بالنذر. مستطيرا. ìwọ ìyàwó tọkọ ń bẹ ní ilé tí ń ṣèlérí fún ọbẹ̀ pé ìjọba ìyálẹ̀ Gbàgbọ́. N ti ń ṣe lọ́wọ́ òun lọ́dún máa. ọ̀sẹ̀ wá sí tó dùn mọ́ mi nígbò tí kúra ní Èyí ọ̀gẹ̀sìn abóhùn. ìyàwó rẹ̀ ni Ẹ̀fẹ́ni wọ́n gbẹ̀gbẹ̀ tí èmi ṣe pàpọ̀ mi fẹ́. wàlẹ́ ìyàwó rẹ̀ yẹ kùnrin ẹ̀ gbádùn wà láyé ìgbádùn. ويخافون يوما كان شره مستطيرا. eléyìí ní bẹ́ẹ̀ ni ìkọ́pẹ́ náà wọ́n ń gbẹ̀gbẹ́ èmi rèé ẹ̀ ní sórí ibú láíláí. يوفون بالنذر. àwọn àtọ́ bá promise ọlọ́run Tọ́ sàdéhùn fọ́lọ́hun. bọ́lọ̀ bá kẹ́mi tọ́jà gba ìgbà tó bá yí sànù ògbọ́dà pọ̀ sàdéhùn ọlọ́run bíbí ló sì dára sí ọlọ́run. Allahu Akbar. يوفون بالنذر. Assalamu alaikum Assalamu. Malim Náà. lásàlátù yìí pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run wọ́n fẹ́ kó àjọ kan láìpẹ́ ẹ fún àbá Muhammad ní 100,000 Allah àdéhùn. يوفون بالنذر. pẹ̀lú òkú ọlọ́run ẹ bá ń bẹ lọ́run oyún bẹ́lú ìyàwó mi wọ́n bá yẹ sọ dáadáa tó bí dáadáa níwà dúpẹ́ fọlọ́ يوفون بالنذر. gbogbo tí o bá ní láyé tọ́lọ́ ní màá fi ṣe àdéhùn ni àwọn tí bàbá máa mú ìlérí wọn ṣe wọ́n ti promise bẹ́ẹ̀ ní fọ́fí Bẹ́ẹ̀ ní fọ̀fílì ẹ̀. ويخافون يوما. dídá ní léèrè sọ fọ́sí fọ́lọ́ wọn sàánù rẹ̀ Tọ́ wọ́n náà bó ti bíra rẹ̀. sàánù rẹ̀ mọ níwọ̀n bá tọ́ ń sọ fọ́lọ́ ní gbogbo gbà bí mi náà báyìí rọ́wọ́ mú tí ń rọ́wọ́ sàánú àwọn èèyàn. tó sàánù yìí ó déyàn mélòó tó sàánù báyìí Wọ́tọ̀ dájú. ó déyàn mélòó tó sàánù. Ó dẹ̀yàn mélòó. àwọn tí wọ́n mú ìlérí wọn ṣe babaláwo wọn sàánù yẹn wọn sàánù yẹn wọ́n yà ká fún náà wọ́n fi ń páyà يوما ọjọ́ kan كان شره مستطيرا. yàrá ìyá ọmọ ìkìyàmàtì ọjọ́ àlìkìyàmà káwúrọ̀ fún kálí tí ó fọ́n kákù Tí ó fọ́n tí ò káàkiri. ní dolówó mọ́ Tí ò ní dá tálíkà mọ̀, kò ní dọ́ba, kò ní dájú yìí mọ̀. kò ní dájú yìí mọ̀ kò ní dá àfáàmà àfẹ́ntọ́lọ̀ bá là níyọ́nà
wọ́n fi ń pa torí gbogbo etí bá máa ń ṣàdéhùn fọ́lọ́ níbi tọ́lọ́hún tí ì bá sí kàrí àbọ̀ ṣàdéhùn fọ́mọ ìyá rẹ̀ kò sí kàrí àbọ̀ bàkẹ́yìn kò sí kàrí àbọ̀ pọ́mísì ọmọ ọ̀dọ́ orí òkú òkè tani ó tẹ̀ bá mú sẹ́fọ́n tani ó fẹ́ bí mí ọmọ ọ̀dọ́ àbọ̀mọ tí ń bá a ṣiṣẹ́ ló pọ́mísì tí ó fọ̀ fi yẹ àbá yìí níjọ́ tí aburú bá fọ́n kálẹ̀ ọlọ́wọ́n la àwọn akẹ́kọ̀ọ́ ní làwọn jọ náà. وكان شره مستطيرا lẹ́yìn ìgbà tí wọ́n fi ń páyọ̀ jálè kí á mọ̀ kí ni wọ́n tó ń sekún wọ́n yóò tí ìmúnà tó àmà ويطعمون الطعام wọ́n ń fún àwọn èèyàn lóúnjẹ على حبه ọwọ́ jẹ́rù èyí táwọn náà lè jẹ aláhùn irú èyí tí wọ́n fẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí ṣẹ́gbọ́n aláhùn gbogbo ti bẹ̀rẹ̀ lónìí aláhùn bìí على حبه irú èyí tóun náà jẹ على حبه kọ́mọ̀ pẹ́lú wọn ò ní kọ́ bó bá jẹ́ fọ́rẹ́ rice ní máa jẹ bẹ́ẹ̀ni bí ọba ṣẹlẹ̀ sí báwọn ọmọ ọ̀dọ́ àbáwọn ará gbé Nàìjíríà rice wá ọ̀rọ̀ ìsìnkà mẹ́ta gbẹ̀rẹ̀ sí tápá kìkì òkúta nẹ́ẹ̀lẹ́ sí fún àwọn máa rún rárì rárá aláhùn bìí mi kún mọ́ على حبه a tún máa túmọ̀ sí pé ẹni tá a fẹ́ fún àwa bí lè rí pé kí ló fẹ́ jẹ ẹ béèrè lọ́wọ́ ẹ gbogbo tí a bá gbogbo yọ́sà ní tó wù ọ́ sí tó fẹ́ jẹ jípa mi ọ̀ àmọ́ yọ́sà ní tó wù ọ́ على حبه wọ́n bá di pando sọ́jẹ́ pando sọ́jẹ́ kí ló fẹ́ fi jẹ́ ò ní sọ́pà eléyìí búmọ̀ ní ọ̀yà wèrè fa ń béèrè pé kí ló èmi tó wá bá jẹ pando ìwọ ló béèrè ẹ̀bá mọ́jẹ́ sùn lálẹ́ àná àwọn dákọ̀ pando èmi wọ́n ló béèrè jẹ́jẹ́ rẹ̀ kó jòkó ni ìwọ ló béèrè pé kí ló fẹ́ gẹ́gẹ́ ó sì dákọ̀ pando ó sì ń pọ̀ nífun wọn ni ọ̀dà fẹ́ jẹ pando ó sì wá yàwó máa lọ́wọ́ eléyìí bú ni ó ní ìmígẹ̀ ẹ̀bá mọ́jẹ́ sùn pando lọ́ọ́ jẹ ọkàn balẹ̀ yóò tó wákàtí kan kò sí wàhálà wọn dúró ọmọ yẹra pando wa ẹ bá sọ gbọnà sọ ọmọ bí ọgbọnà jẹ níbẹ̀ ẹ bá sí ọgbọnà pàlà yìí bò ẹ̀dá sí wọn ẹ̀dá sí ẹran aláwọ̀ ẹ̀dá sí àgbémáwọ̀ kẹ́ni pé wà ọmọ màálù ẹ̀dá sí àwọn igi màálù ẹ̀gẹ́ sí ẹgbẹ́ àsọtẹ́ ọmọ tó sí ẹ̀rọ alẹ̀ tó sì lè mọ ẹ̀gẹ́ sí àwọn nǹkan náà ويطعمون الطعام ẹ̀tún wá sáàkì onígbìn ẹ̀tún gé sí على حبه kíndìnrín màálù tó dáa ẹ̀gẹ́ sí على àwọn abọ́dì ẹran tó wà àwọn akọ́dì ẹran tó wà òkè ẹ̀gẹ́ sí على حبه ẹ̀dá kùkù ara káyà mọ́ ẹ̀tún gé sí على حبه ẹ wá wà sí níwájú ẹ wá wá bíbélà tó tutù àtìtì على حبه ẹ wà bínú àwọn mínírààsì mẹ́lẹ̀ ìgbé èwo lọ fẹ́ kóòkì lọ fẹ́ nàbí fanta fíálẹ́sì ni àbí fíálẹ́sì ni àbí maka àbí maka àbí predator àbí powerhouse àbí yúgọ̀tì àbí Hollandia yúgọ̀tì ó bá ní wúlú èyí tó bá ẹ máa gbọ́ bá àwọn tá a wí ní tọ́mọ mú ìlérí wọn sẹ́nu wọn tún máa fún yẹn lóúnjẹ lérí tó bá wú yẹn tó bá wú tọ̀ ló fọ̀ yẹn tí ó dùn mọ́ مسكينا wọn fún tálíkà díẹ̀ ويتيما wọn fún ọmọ tí ò ní bàbá láyé ọmọ òrukàn wọn fún jẹ وأسيرا housemaid kan gbà sọ́dọ̀ wọn tún fún oúnjẹ àbáyé báwọn tó ń bá wá wájú kejì àwa dúpẹ́ ni ìtẹ̀sí lánàá ipò ilẹ̀ fún mi jẹ lánàá wọn wá dúró fún gáì ìnáma ló ti إنما نطعمكم لوجه الله gbogbo tí mo fún yín jẹ èmi ò retí kẹ́ wá dúpẹ́ torí Ọlọ́run ní o لوجه الله torí Ọlọ́run mo fi ṣe o لا نريد منكم جزاء ولا شكورا bí ìrètí ẹ̀san kankan àbọ̀pẹ́ kan èmi ò retí kẹ́ wá dúpẹ́ mo ṣe tèmi fọ́lọ́ ni tálókù tí ó ṣe báwọn wá èmi ló sí báwọn èmi kí mo mọ ọlọ́bẹ̀ tó fi jẹun lálẹ́ àná ni Hausa náà èmi bẹ́ẹ̀ ni èmi ló kí báwọn mo ti kí yín ọ̀rẹ́ tí mo ṣe fún ọ lánàá rí ọmọ tí mo ṣe fún ọ lánàá Alájà Madina ọlọ́run màjá sórí fẹ́ni tó mọ̀ o ó ti kí o mo bu gàrí fún ọ mo tún tọ́bẹ̀ sí fún ọ ẹran mẹ́rin mo fi sí ó ti kí o ayò kíkí kí wọ́n pè yún kíkí kọ́ ìdáwọlé wá kí mi lọ́gbọ̀n ṣe fọ́lọ́ ní fọ́lọ́ tí bí n bá ṣe sàárà ọ̀nà wọn mọ̀ fún mo ṣe mú afá yìí إنما نطعمكم لوجه الله àmẹ́wọ̀ ẹni Ọlọ́run àwọn ṣe لا نريد منكم جزاء wàlá ṣùgbọ́n Ọlọ́run orí tí ẹ̀sẹ̀ kan lórí ẹnìkan ọ̀dọ̀ Ọlọ́run àwọn tí ó rí tí àwọn sì ń jẹ́ ọpẹ́ lọ́dọ̀ yìí ẹ máa lọ. Qala al-Imam Ali
karramallahu wajhahu àmín. Mamu àdúrà ní inna dunya sittatu asya. Ayyakumullah ráyé yìí. Ká máa dákọ̀ ayé. Lágbájá ayé ń bẹ lọ́wọ́. Ayé ń bẹ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run káyé lé lọ́wọ́. Lágbájá Ọlọ́run káyé lé lọ́wọ́. Ayé ń bẹ pẹ̀lú ẹ̀ o. Ẹ dákun ẹ jọ̀ọ́. Ta lè lẹ́yìn o. Sọ́lọ́run ti kó fún ọ náà ni. Ẹ sì bá nǹkan mẹ́fà pẹ̀lú ẹ̀. Náà. Nǹkan mẹ́fà. Ẹ sì bá lọ́wọ́ ẹni Ọlọ́run káyé lé lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń sàròyé máa fà nìyí o. Aláròyé ẹ dákun náà. Ẹni Ọlọ́run bá káyé lé lọ́wọ́ ẹ bá nǹkan mẹ́fà pẹ̀lú ẹ̀. Náà. Ẹ̀yin ọmọ ẹ̀yin lọ́jọ́ bíi tòní à ń bọ̀ wá ṣàdúrà fún yín. À ń bọ̀ wọlé gun ẹ̀. Inshallah. À ń bọ̀. Sẹ́ẹ̀ bí tútù wá bí. Ẹ má gbé tútù lọ́wọ́. Ẹ má gbé sẹ́nu. Ọlọ́run dá ayé lọ́jọ́ mẹ́fà. Ó wá ní nǹkan mẹ́fà mọ́mọ́ àdúrà ní nǹkan mẹ́fà. Náà. Yọ wà lọ́wọ́ ẹni Ọlọ́run bá káyé ayé lé ń pè lọ́wọ́. lọ́dọ̀ lágbájá. Náà. Kí ni mẹ́fẹ́ fọ̀ ọ́n? Alákọ̀ọ́kọ́. Náà. Ma'kulun. Kí là á jẹ? Ma'kulun kí là á jẹ? Jíjẹ. Ọgbọ́n. Àkọ́kọ́ nù. Wa masrubun. Kí là á mú? Nta máa mú. Mímu. Jíjẹ. Nta jẹ àkọ́kọ́. Nta mú ni. Nta mú ìkejì. Náà. Wa malbusun. Nta wọ̀. Nta wọ̀ lásọ. Bàbá. Nta wọ̀. Nta wọ̀. Ó di 3. Wa masmumun. Nta fi. Nta máa ṣe kókè. Tùràrí. Ó lè jóná mi. Ó lè jóná igi. Ó ní igi táàfin kò. Ó di mélòó? Ó di 4. Wa markubun. Kí là á gùn? Nta gùn. Yes. Mọ́tò bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. ẹ̀sìn bẹ́ẹ̀. Ọlọ́run kí lágbájá. Kọ́lá kí nígbà yìí ní gùn. Ó di mélòó? Ó di 5. Ó fẹ́ yọ kan. Wa mankuhun. Kí là á fẹ́? Manko. Nta máa ń fẹ́. Ìyàwó ni àbọ̀kọ̀. Bẹ́ẹ̀ni. Wa manko. Mankuhun. Nta máa fẹ́. Fífẹ́. Fífẹ́. Nta fẹ́. Mẹ́fà pé. Ó di mẹ́fà wọn. Bẹ́ẹ̀. Mọ́mọ́ àdé ọ̀bá dákẹ́ mẹ́. Ó ní fa ahsanu ta'amiha al-asal. Allah. Èyí tó wá dájú nínú tá a máa jẹ láyé oyin ni. Oyin ni. Àgbàjá gbàdúgbàdà yìí jẹ oyin. Oyin mú yẹn jẹ díẹ̀. Kò sí bó ti lè mú tó. Bẹ́ẹ̀ni. Níṣẹ́ wá hara Ó nílé lè mọ̀ mú báyìí. oyin fún ọwọ́ lómi diabetes látàrí oyin. Tọ́ba jẹ́ oyin gidi. Original ní Ṣé ṣúgà o? Ṣé sàwọn oyin? Oyin gidi. Ó lè jẹ́ kó ní diabetes. Ọba àgbégá lọ́dọ̀. Ó ní máa jẹ oyin kó ní stroke. Láíláí. Ń fún yàn lálàáfíà ni. Oyin. Wọ́n wà níwá ní wàhúwá mọ́sùkọ́tù tó bàbà. Mọ́sùkọ́tù tó bàbà. Oyin táwọn wíwú náà wọ́n wájú látara ìgbé àwọn ìsinsin. Ìgbé ìsinsin ni. Ìsinsin kan lọ́yà. Ìgbé ìsinsin kan lọ́yà. Ó wá dùn. Nínú àwọn ìsinsin lóyún wà kòkòrò oyin. Ìgbẹ́ tiwọn tó yin bá já. Àwọn ajá làfíà fáwọn. Wọ́n já làfíà fáwọn. Lálàáfíà. Ó ti sọ́run ṣàrábì ha. Èyí tó pọ̀ nínú téèyàn máa mú láyé àlùmọ́ọ̀m. Omi. Ó náà lómi. Ìyẹ̀sẹ́wì fi ìjẹ̀mí wọn hayawan gbogbo alájọ pàdé mẹ́. Bẹ́ẹ̀ni. Atẹnukú àti èèyàn. Ọ̀sẹ̀ tí ò ní mú mi. Allahu Akbar. Ẹranko mú mi. Ẹyẹ ó mú mi. Èèyàn ó mú mi. Ajá ó mú mi. Ẹja ó mú mi. Kò sí tí èmú mi. Ejò gan mú mi. Kò sí nǹkan tí èmú mi. Akramakumul karim. Wa afdalu malbusi ha dibaj. Dibaj. Èyí tó fi ń dáa jù tó fi ń lọ́lá jù inú téèyàn máa wọ̀ lásọ aláàrí. Ọ̀gbọ́ wọ̀húwá nẹ́sìjú dúdà wọ́n rí látara kòkòrò náà fi sásọ aláàrí. Sọgbọ́. Asúsáwọ̀ tó fáyìn jù kòkòrò wọn èsè. Kòkòrò wọn èsè. Wà áfùdálù mọ̀ṣímọ́mì alìmísìkù. Èyí tó dájú ní túrè máa fi láyé tùràdá alìmísìkì ni. Olọ́dájú tùràdá alìmísìkì tó yà bá tùràdá pẹ̀lú alìmísìkì tó wà máa fi owó sì máa wọ̀. Àbáríkà ọmọ wa ọ̀. Orí ilé ọmọ wa ọ̀. Gbogbo ọmọ ẹ̀lákà ni wọ́n mọ̀ wọlé rẹ̀ láti ẹnu gbogbo ọmọ jáde. Ní tùràdá alìmísìkì. Bẹ́ẹ̀ni, ní tùràdá alìmísìkì. Wọ́n ní ọmọ wà ní mo ti wá dáa tó òun wà dámú fàrà. Nígbà tó wọ́n ṣe ẹ̀jẹ̀ kété ẹ̀jẹ̀ èkúté ẹ̀jẹ̀ àwọn èkúté náà fi ṣe tùràdá alìmísìkì. Ni wọ́n gbájọ tán fi ṣe ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ kankan. Gbọ́ báyìí. Gbogbo àwọn
èkúté wọ́n fi Ẹ̀jẹ̀ ṣe má jẹ́jẹ̀ dùn. ẹ sọ fún mi wà á fúdà lè mọ̀rìkú bi wà á fúdà lè mọ̀rìkú bi èyí tó fi dájú nǹkan tí èèyàn máa ń gùn láyé àlùfárasù ẹ̀sìn ìyá yóò kìtà lórí ìjà ẹ̀sìn jọ́ kìíní lérí ẹ̀ làwọn sàábé wà àwọn mùmìnì wà àwọn mùsùlùmí wà tó tẹ̀lé àná ìtajà pa wọ́n lé ìjọ kìíní àwọn jagunjagun ẹ̀sìn eré ẹ̀sìn wọn náà wọ́n ti pa wọ́n Ya subhanallah. ẹ̀wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó lè yín náà èyí tí mọ́tò pa lọ́pọ̀ lò Bẹ́ẹ̀ni. Mo ṣe o. kí wá láyé gẹ̀rẹ́ ẹ sọ fún mi. Kí láyé gan. wọ́n á mẹ́rin máa ń kú hù ètò fi dájú irú tí ẹ̀ máa fẹ́ Náà. ànìsá fọ́nìsáhùn náà lóbi Wow. Double wow. wọ̀nyíyá mọ́ wà lóbi tá a tún máa fẹ́ náà màbá ló ń fi màbá lè màbá ló ń fi màbá lè ilé ìtọ̀kan láti fi ilé ìtọ̀kan sí ilé ìtọ̀kan ni Ọparí. Ilé tọ̀kan sílé tọ̀kan. ayé tá a bẹ̀mẹ̀ ilé ìtọ̀ ni Yes. obìnrin tá a tún fẹ́ ilé Ilé ìtọ̀ tọ̀ ni. Kájíkó. Toilet. Wow. gbogbo ẹjọ́ bá ti di ìyàwó lẹ́kọ̀ọ́ ilé ìtọ̀ ni Sọ́gbọ́. Ètí ní tọ́lẹ́tì lé. Bọ̀ bá tí lómi ò ní tọ́lẹ́tì. gbogbo àlówó ẹ̀sìn ilé tó pa مفتكرا إليك إعانة مشفق راجي ثوابا. ẹni tó rí ayé wá kó rí ayé lò láyé ẹ̀rẹ́ bá díyàn sánú ni Ẹni ó rèèyàn kẹ́ tó rèèyàn sánú. مفتكرا إليك àfáwà Mustapha Annafi Albani wọ́n náà ràn lọ́wọ́ من جاء مفتكرا إليك ẹnà bá wá bọ̀ tó wá bọ̀ مفتكرا إليك ẹnà bá wá bọ̀ láì ní kankan lórí àfá yìí sànú ẹ إعانة مشفق ìhàkílò pé ìhànẹ́ta músíbìkì راجي ثوابا. ìhànẹ́ta músíbìkì ìrànlọ́wọ́ tàánú la ní kò ṣe o ìrànlọ́wọ́ tàánú Náà láti kò ṣe. tó ní gbàgbé ọ̀rẹ́ pé Àṣẹ́bùtù ló ní kí ní rádáradá yìí. Tí ó ní lọ́wọ́ bá mi lé fa. tírègùn ò ní gbẹ̀yẹ rọ́jí sàwáàbà ní ìtọ́mọ̀ fi hàn kẹ́kọ́ lọ́wọ́ sọ ọlẹ́sàn èyí ni ó ṣe o فلا تمهل má lọ lára لعلك يوم عسر. àánú tó ṣe fàlátọ̀mù hìn Má lọ lára. فلا تمهل má lọ lára o لعلك يوم عسر ó ṣe é ṣe dọ́bà dídá ní kìyàmá من النيران bóyá wọn náà ọdọ ọmọ náà ناجي إن أصابا. sọ́gbọ́ in àsọ́gbá tí sàárà àánú tó ṣe tó bá ṣe déédé tó wá fákọ̀ lọ́dọ̀ Ọlọ́run sọ́gbọ́ ó lè jẹ́ pé ní tí ó láwọ̀ ẹjọ́ tí wọ́n náà bá fẹ́ dọ̀mọ́ ní lákìyàmá lágbájá ẹ̀kọ́ wọn náà àmọ́ torí àánú tó ṣe tó bọ́ sásìkò fún lágbájá tó sì fi sìrìkú fún aṣọ́dọ̀mọ́ àdìgẹ́rẹ̀ فلا تمهل لعلك يوم عسر. la'allaka yawma asrin لعلك يوم عسر. má lọ orin tó bá sí Má lọ lára. àánú tó ṣe má lọ ó lè jẹ́ pé ìwọ náà lọ́jà kìyàmá من النيران bọ́ ti wà náà tọ́lọ́ ní kọ́ mọ́ wọná lọ ناجي إن أصابا. àmọ́ pàrọ̀ ni náà jí ọwà ńlá in àsọ́ọ́bà tí àánú tó ṣe fún yẹn nì tọ́bọ̀ wọn afákọ̀ Tó tó ṣe tẹ̀sùn kò wọn. ń gẹ́ pẹ̀lú Ọlọ́run àmọ́ torí àánú tó ṣe lágbájá tí ó ṣe lùgbọ́n mọ́ Ẹ má jọ wọ náà má. wọn làárọ̀ ni mo sọ́dọ̀ bá dé náà لئن جاء إمام نائع قد أتاك. kí ló rí لئن جاء نائع قد أتاك. ẹni pé kálímà méjì lọ́wọ́ mẹ́ já ẹ̀hún náà ìhún tọ́gbọ́ bí ẹni tẹ́bi ń pa tọ́bọ̀ wa bá ọ náà ìhún tẹ́bi ti fẹ́ bá tiẹ̀ jẹ́ Tẹ́bí bá قد jẹ́ bí ẹja. أتاك. gíga لئن جاء ẹni ebi ń pa نائع tẹ́bi ti fẹ́ lọ́la sí ẹ̀ tí wọ́n ń ké قد أتاك. tọ́bọ̀ pé ṣàánú mi Ebi ni o. فاطعم fúnra jẹ Fúnjọ́ jẹun. ولو كافها نافها. la ilaha illallah Muhammad kọ́dà
bọ́ bá kéré ju tínú lọ. فأطعم tètè fún lóúnjẹ. ولو دافع نافعا kódà bọ́ bá kéré tí ọba tó nǹkan. sá fún jẹ yọ jẹ lásìkò. فكم من غني mélòó àwọn tó lówó ẹni ọdá tó ní yàrá rọ. فكم من غني mélòó àwọn tó ń kọ̀ntró bílíọ̀n. فكم من غني mélòó àwọn tó ń kọ̀ntró tírílíọ̀n. فكم من غني mélòó tọ́lọ̀ kẹ́nu ọ̀bà táwùsẹ̀ náà. ملي يبيت kódà màlẹ́yìn tó lówó dáadáa. يبيت àbáyé tọ́wọ́ dẹni ó ṣe pé. عن الجود من ماله كارها tọ́wọ́ dẹni tó kó ìdákọ́ mọ̀ sàmì ìrẹ́tara dúkìá. ó fẹ́ tiẹ̀ ní kọ̀ láìkẹ̀ aníbò ń bá ṣe yọ̀ tán àni òde ni wọ́n. má jẹ́ wọn pa mí. òde ni wọ́n. olùjẹ́ nìkan pa mi bóde ọba pa kí nìkan mi ọ̀pá ọ̀. tọ́ bóde ọba ti pààyàn gbá أجبت wọ́n máa ṣe mọ́. لمن رام الأصول إلى العلا àbáyé fẹ́ni tí ń gbèrò kó ní ẹ̀fẹ́ galaye. أجبت wọ́n máa ṣe mọ́. لمن رام الأصول إلى العلا wọ́n tó ń wọ́n náà ń gbèrò pọ̀ fẹ́ galaye. ولم يستكبر àmọ́ òde dà. في حاله وهو طالب àbáyé gbogbo wọ́n wà tọ́líbù ọ̀hún wá gíga lóòótọ́ àmọ́ wà lámúyẹ́sẹ̀ ولم يستكبر àmọ́ ọ̀dọ́dà. في حاله وهو طالب bọ́ọ̀ bá wá sàlátù ara ni o. ara ni ọ́ ni bọ́ bá dé ọtán ọ̀sà ọkọ bá jẹ gbèsè láàrí o. bọ́ bá ń wóyún láàrí ọ bọ́ọ̀ bá wóyún láàrí o. bọ́ọ̀nà bá dín mọ́ lòdì yà yìí. bọ́ bá tà lóde yà yín bọ́ọ̀ bá wọ̀ tábà sígi ìbò bọ́ọ̀ bá lálàkàlà lójú oorun tẹ́lẹ̀ yọ kìbẹ̀ lóò mọ́ lòdì yà yìí. ولم يستكبر àfáàyè. في حاله وهو طالب àmọ́ òdòdà ìṣesí rẹ̀ gùn ẹsẹ̀ dá. rẹ̀ ń mì فلا يصل o lè dẹ́kun gan o lè ga láíláí فلا يصل o lè ga láíláí. حتى استقام ضميره àgbà ní ẹ̀rẹ̀ bá dúró dáa. حتى استقام ضميره bọ́ọ̀ bá dúró dáa bọ́ọ̀ yé rẹ̀ bá dúró dáa o lè dà kankan. ó lè dá ولو كان تحت القتل kútùbí. ولو كان تحت الكتب والقلب كاذب bọ́dà kan ọmọ bẹ̀rẹ̀ lábẹ́ kútùbí. ẹgbẹ́ bàbá ó tún kò ní ṣe wù. kútùbù ń bá bẹ́ẹ̀ kútùbù ní bàbá yìí. kí bàbá alábàbà rẹ̀ ọmọ jẹ́ kú wọ́n ní kútù àlùfàdéèlà àlùkútùbí àtọ́ntọ̀mí àfẹ́gbọ́. táwọn bàbá alábàbà rẹ̀ ọmọ jẹ́. ولا يصل حتى استقام ضميره lọ́pìn ìgbà tí àyè ولو ẹ̀rọ bá ti كان sẹ́bù. تحت الكتب والقلب كاذب bẹ́ẹ̀ ni ẹ̀rọ bá ti sẹ́bù sọ́dọ̀ ọlọ́run dàgbẹ́bí. gbàgbé bá ti sẹ́bù gbàgbé sílẹ̀ àjẹ́ yìí. káyì gbàgbé kó jẹ́ yẹ̀ láyé. كنت بأهل الشيخ ربي kí ló wí. كنت بأهل الشيخ gbogbo ilẹ̀ والمربي gbogbo ẹ̀yọ́ ọmọ kí wọ́n lẹ̀ nìyí èyí lẹ̀ bára yìí o. كنت بأهل الشيخ kálukọ́ tẹ̀lé àfa rẹ̀. والمربي ẹni àfa tó kó ní rí ọ ní tọ́jú ẹ̀ ní rí ọ ní rí ọ tọ́jú àfa كنت بأهل الشيخ tẹ̀lé àfa rẹ̀. والمربي ẹni tó ń pín rí ọ ní gbogbo gbà. والمربي mo ti wí. في غاية التكريم kí ló wí. والإخلاص nípa pàpín àpẹẹrẹ ló fún àfa rẹ̀. في غاية التكريم بالإخلاص pẹ̀lú àníyàn tọmọ àfọkàntọmọ lójú àtìlẹ́yìn rẹ̀ má pa àfa ìlú lójú ẹ̀kọ́ mọ́ lọ́sàn-án kan mi lẹ́yìn rẹ̀ pẹ̀lú ẹ̀ kankan. pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan بأهل الشيخ tẹ̀lé àfa rẹ̀ o. والمربي في غاية التكريم gbogbo ìyá yìí náà bẹ́ẹ̀ كنت بأهل ẹ bá lè bí ọmọ wa lè jẹ́ bàbá tí ìbọn wájú ìta gbọ́mọ̀ ìkìlì báyìí. كنت بأهل a ti dà àfa yìí là ń sí. كنت بأهل الشيخ bá a bá ti gbé yín kó lójú ọ̀nà tọ́lọ́ ta lẹ́bí. tá a fẹsẹ̀ yín lébẹ̀ gbogbo àbá ti dáadáa fẹsẹ̀ yín lójú ọ̀nà tàlẹ́bí tọ́lọ́ ta lẹ́bí o. tá a bá ti kó bẹ́ẹ̀ kó máa tẹ̀lé. والمربي àwọn làárẹ̀ yìí في غاية التكريم pàpẹ́ àpẹ́lẹ́ yẹn máa fáwọn àfa yìí. بالإخلاص pẹ̀lú àníyàn tó mọ tó kílíà ẹ máa ولا تفش ẹ wọ́n sọ àwọn ẹ̀kú ilẹ̀ tẹ́ máa lọ́sọ̀ kan mí nípa wa lẹ́yìn. ولا تفش abájọ tó jẹ́ kọ́ lọ́wọ́ dé ọlọ́jà ti bẹ̀rẹ̀ òfin. ọ̀tọ̀ ni tó ọmọ sàrà fún ẹ ọmọ sàrà ọmọ ṣe sàárà yọba ti sọ̀rọ̀ wa wọ̀ ọlọ́gba fọ́ọ̀tì láti máa bà wáyé. abájọ tó jẹ́ onísìnmi lérí ọmọ. Allah o ní ma bọ ọmọ ọlọ́mọ jẹ́ kí wọ́n ní onísìnmi. ní ọjọ́ kú lójú كنت بأهل الشيخ ẹ tẹ̀lé àfa yìí. والمربي ẹni tí ó rẹ̀ yìí في غاية
àpọ́nlé ní kẹfà fà yín pẹ̀lú àníyàn ẹ̀kọ́ tó mọ́. ولا تفشي قط سره القبيح sírọ̀ kó lè kọ̀ bí ha tí ọba máa sírí àfáà rẹ̀ tó kù bí ẹ̀ka tó. ولا تفشي mọ́tù ولا تفشي bọ́ọ̀bá máa sírí ọkọ rẹ̀ tí ọ̀dà látúbù sí kọ́ mọ́tù. ولا تفشي قط bọ́ọ̀bá máa sírí ìyàwó rẹ̀ tó kù bí ẹ̀ka tó tí ọ̀dà látúbù sí kọ́ mọ́tù. ولا تفشي قط kí ló wí. ولا تفشي قط mọ́tù سره القبيح àsírí ẹ̀ tó kù bí ẹ̀ka tó mọ́tù. أنه torí pé àfáà rẹ̀ wù. كالأبي بالأشخاص fílẹ̀ àṣàkáàsì nínú àwọn èèyàn nínú àwọn ẹ̀dá kàlà ábí bàbá lọ́jọ́ fún wọn bàbá ní bàbá rẹ̀ ẹni bá tásìrì àfáà tásìrì bàbá rẹ̀. واو واجعله في قلبك gbé àfáà rẹ̀ sọ́kàn في الأحوال nínú gbogbo ìṣesí rẹ̀ adigunṣe yìí àfáà bí obìnrin tí bá ṣe yí àfáà bí obìnrin في الأحوال nínú gbogbo ìṣesí rẹ̀. كي تصبحا في أدرة الخواص èyí ò ló fi lè dẹni tí òun náà wà náà wọ́n á dírà wẹ́rẹ́ ọlọ́. tó ń bá ń pa àfáà rẹ̀ lójú rẹ̀ tó ń ṣe ìtàmì lẹ́yìn ọ̀fẹ́ kò náà wà á dírà wẹ́rẹ́ kò ní dín yẹn. èyàn fẹ́ jábọ́ nù èyàn fẹ́ jábọ́ nù يا سبحان الله ìjábọ́ dé nù. ẹni lọ bá lọ ẹ̀fọ́ rọ náà. nà bẹ́ẹ̀ni àfáàgbà ìwáṣíwáṣí rárá o èyí la fẹ́ jọ. ẹ̀yin là ń tẹ̀lé. mádàmí dákun máa padà lẹ́yìn mìíràn bí ọlọ́run. àbí ọlọ́run dákun máa padà lẹ́yìn mìíràn bí ọlọ́run. àmín àmín. ìwọ ló ń bẹ́ẹ̀ lẹ́yìn mi lọ́jẹ́ nǹkan báàlì. àkọ́kọ́ bọ́ọ̀lẹ̀. ta ló jẹ bá ọlọ́run jà tí ó gbé iná ojú ẹ̀. ìwọ ta ni àti ta ni níwájú ta ni tó ń kàyà sóhùn kàyà sóhùn. jagunjagun gbogbo ìgbà lọ́mọ rẹ̀ yìí ó ló máa rẹ̀ yọ̀ọ́. àtọ̀kálé àti tòde o ọba ya rọ̀bì. máma jẹ kọ́ńtà ọ̀rẹ́ yìí mi nítorí dáná mi. dákun máa padà lẹ́yìn mi ràbí ọlọ́run. àyà dákun máa padà lẹ́yìn mi. ràbí ọlọ́run. dákun máa padà lẹ́yìn mi. ràbí ọlọ́run. ìwọ ló ń bẹ́ lẹ́yìn mi lọ́jà ń fọkàn balẹ̀. Àlọ́ jẹ́ bọ́lọ́hun jà. àlọ́ jẹ́ bá ọlọ́run jà. tí ó gbé iná wo ìwọ ta ni. Ìwọ ta ni àti ta ni wájú ta ni lọ́tọ̀ ń kàyà sókè. jagunjagun gbogbo ìgbà Ló máa rẹ̀yìn ogun ọ̀tọ̀lé àti tòde ọba Yárábì. máma jẹ kọ́ńtà ọ̀rẹ́ yìí mi Nítorí tànà mi, dákun má padà lẹ́yìn mi. Èmi ni mo bí wàláhì, èmi ni mo bí ọmọ lọ bẹ́ẹ̀. Èmi ni mo bí wàláhì, èmi ni mo bí. Bọ́bẹ̀ ní bàdára, àbí ìṣèyàn ni. Èmi ni mo bí. Ọjọ́ ti lọ, ọmọ mi kọ́. Wàláhì mi ọmọ tí ń fọgbó. Ọmọ mi kọ́. Wàláhì mi ọmọ rí. Olórí fún ọmọ káyé ṣègbè mú. Ọmọ mi kọ́. Ọmọ tí ń fọgbó. Ọmọ tí ń mutí. Ọmọ jàgídíjàgan. Ọmọ àdáyọ̀bẹ. Ọmọ létí ìbọn. Ọmọ agbéwìrì. Ọmọ tí ń dá lérú. Ọmọ tí ń dá lúrú. Ọmọ rédèrèdè. Ọmọ jágbàjàgbà. Ọmọ gẹ̀hùngẹ̀hùn. Eléyìí fún ọmọ tára èso ìpè fún ọmọ mi kọ́. Ó dáná ìyá mi ní wàláhì òun ló bí mi. Ìyá dá alájà làbọ́ kì í yá kéwú. Wàláhì ìyá kéwú mi. Ọ̀nà ní ìyá dá ẹ̀sàjọ́ òun. Ìyá mi ní. Ọjọ́ ti lọ ìyá mi kọ́. Wàláhì ni ó. Ìyá ti ń ṣe pé ìyá mi kọ́. Wàláhì ni ọmọ rí. Olórí fún ìyá dá ẹ̀sẹ̀ gbé fún. Ìyá mi gbọ́ ìyá àjẹ́. Ìyá mi gbọ́ gidi lọ́sàn-án. Ó bá dalẹ̀ adẹ́yẹ. Ìyá túlétúlé.
ìyá òtún gbàgede, ìyá mùnáfìkì, ìyá alárèká, ìyá oníbàjẹ́, ìyá ọmọ elégbé, ọmọ elégbé, olórí fún ìyá tààrà èso ìgbè fún ìyá ọmọ.